Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, I really appreciate you supporting you so far. Let's buy our videos to attend, like, stay and comment. Update ta mú wá fún yín. Update nípa Kábíyèsí Olúwo ti Ilẹ̀ Ìwó ni a mú wá fún yín. Ẹ ti máa rí bí Kábíyèsí bọ́n ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ ìlú wọn, bọ́n ṣe ń pín oúnjẹ, bọ́n ṣe ń pín gbogbo ẹ̀ fún wọn nínú Ramadan. Wọ́n ní ọba tí ó bá jẹ tí ìlú bá tòrò, history kò ní gbàgbé wọn. Ilé tó bá dẹ̀ jẹ́ náà tí ìlú òrùjú, history náà kò ní gbàgbé. Ẹ rí pé ipa rere, ipa tó ní ìtumọ̀ ni Kábíyèsí Olúwo ni wọ́n fi ń lélẹ̀. Ẹ rí bí àwọn èèyàn wọ́n ṣe ń yọ̀ mọ́ wọn. Ó lójú ọba tó lè máa tọ agboolé káàkiri nínú ìlú ẹ̀ báyìí, because àwọn èèyàn wọn nífẹ̀ẹ́ Kábíyèsí Olúwo gidi gan. Ẹ rí bí àwọn èèyàn ṣe ń yọ̀ mọ́ wọn, bí wọ́n ṣe ń pín oúnjẹ fún àwọn èèyàn, àwọn arúgbó. Ẹ rí bí àwọn ọ̀dọ́ gan wọ́n ṣe ń wọ́ tẹ̀lé wọn, because wọ́n nífẹ̀ẹ́ wọn, ìṣèjọba wọn, ìtòlú wọn ó múnádóko. So à ń fi àsìkò yìí a fi ń kí bàbá wa Kábíyèsí Olúwo wípé ẹ̀sìn ọba ó jẹ́ kó pẹ́. Ọlọ́run á tún gbọ́dọ̀ máa fún wọn ní okun àti agbára tí wọ́n fi máa tò ìlú Ìwó. Ẹ farabalẹ̀ wo fídíò kẹ́ wo bí àwọn èèyàn ṣe yọ̀ mọ́ wọn, bọ́n ṣe àyẹ́sí wọn. Bẹ́ẹ̀ ni ẹ farabalẹ̀ bá wa wò. Ẹ ṣé gan ni. Mo tún kan sára sí ọ, nígbà mo ro tí mo gbójú lè nì, ẹ mọ̀ ìyàwó bọ́ tó mi o. Àdúrà wo lẹ fẹ́ ṣe fún bàbá? Àdúrà wo lẹ fẹ́ ṣe fún Kábíyèsí? Àdúrà wọ́n lè ṣàdúrà fún bàbá. Wọ́n lè ṣàdúrà fún ọba. Ìgbàdúrà fún ọba wà á sì ṣe o. Mo tún gbójú òní wò. Ọlọ́run sọ̀tọ̀ yóò wà á lò pẹ́. Yóò lò pẹ́ títí tí wọ́n dúpẹ́ bí ìlú lò pẹ́. Tí ọ̀fẹ́ ṣẹ̀kọ́ ní òní ṣẹ̀ṣẹ̀ kọ́. Kò ní í sì ṣe yóò mọ̀ ọmọ ṣe. Wọ́n lè mọ̀mọ́ mi. Ìjàmbá wa. Ẹni tí ò lè rí sí wá lẹ. Ó ti dàgbà, ó wà kájú kò jẹ́ lọ́lẹ̀. Ẹ ṣé o. Ṣé wàá gbèjì sí àwọn tó Á lọ? gbé Ó ní àbájáde. Lọ́dà fún Kábíyèsí wa o, lọ́dà fẹ́ ní ẹni ọ̀tọ̀mọ nínú ọjọ́ bẹ́ẹ̀ ṣe ni o, lọ́dà fún ìwọ náà rèé. Ẹ̀tọ́jú arúgbó, ẹ̀tọ́jú ọmọ èké, ẹ̀mí yóò ní kọ́. Ẹ̀ẹ́dẹ́kúlẹ́lẹ́, Kábíyèsí báyìí ní kúlẹ́lẹ́. Ẹ ṣàdúrà. Ìwé sarúgbó. Ẹni sùn náà.
Alákẹ́bí ọmọ Olúwa ìjìyà Olúwa ìjìyà ìkàlẹ̀. Gbígbé ìyá yìí mọ̀ látọ̀. Alákẹ́bí gbígbé ìyá yìí látọ̀. Olúwa yóò yẹ ìkàlẹ̀. Àwọn ilé ẹgbẹ́ àwọn ọ̀tá yìí tọmọtọmọ. Olúwa yóò yẹ ìkàlẹ̀. Olúwa yóò yẹ ìkàlẹ̀. Ọ̀tún ọmọ Olúwa yóò yẹ. Orúkọ mẹ́rin láti ilé ìlọ́tọ̀ ìwòrán wa. Ọmọ Olúwa yóò yẹ ìkàlẹ̀. Alẹ́ yìí náà Ọlọ́run tó dáa kan láàrin. Ọlọ́run ẹ̀fí forí ọ̀tá ẹ̀mí lórí ni. Ẹ̀mọ̀ borí àwọn ọ̀sẹ̀kùn. Tẹ́júrí ọ̀sẹ̀kùn owó ọ̀pẹ́ abẹ́pẹ̀lá àdìsẹ́jú kẹ́. Insha Allah. Owó ọ̀pẹ́ láàrin. Insha Allah. Owó ọ̀pẹ́ láàrin ìṣẹ́jú kẹ́. Àwọn ẹni wà sí wọ́n kí ọ̀pọ̀ wá rọrùn. Lélẹ̀ yóò ní ká ṣe mọ́. Ọ̀bá ìmọ̀mù bí sẹ́yìn lẹ́yìn ìlàjò òwúrọ̀ wá. Ọ̀bá ìmọ̀mù tuntun. Ẹjọ́. Kíkà àbíyèsí. Àwọn olúwa ní ẹ̀yẹ. Ọba ìgbésí Ọba ìkẹta àti ìkáàlẹ́sì. Àwọn olúwa tó yẹ ìlàfẹ́gbà. Ọba wa ìrọ̀rùn. Iṣẹ́ àlá. Alága lúkọ́ gọ́ọ̀mẹ̀tì wa. Iṣẹ́ àlá. Ọba wa káyèsí. Wọ́n ti mú owó ọ̀pẹ wá. Iṣẹ́ àlá. Owó tọ́pọ̀ wọ́n ti gbé kalẹ̀. Iṣẹ́ àlá. Owó àwọn àfà. Iṣẹ́ àlá. Gbogbo ẹgbẹ́ tó ẹ ọlọ́dún wa. Ìrọ̀rùn. Ọwọ́dà. Owó ọ̀pẹ. Iṣẹ́ àlá. Bàbá wa àrẹ̀mẹ́. Adé ìdílé àyè. Iṣẹ́ àlá. Bàbá wa ọ̀làgbòkù. Iṣẹ́ àlá. Owó ọ̀pẹ yìí. Àwọn bàbá wà lẹ̀. Kílọ̀ tó ti fílẹ̀ kó àwa ti fílẹ̀. Èrè wà lẹ̀ lọ́dọ̀ tó. Ọ̀pọ̀ owó ọpẹ́ ọ̀rọ̀ alága ìrọ̀rùn. Alága owó alága ìlú 5,000 naira. 10,000 naira. Owó ọpẹ́ òjìlé àyè. Bàbá wa ìrọ̀rùn. Nílẹ̀ àmẹ́rí. Ìṣàmọ́. Ọlágbọ́n òkú bàbá mi láyé. Wà lọ́wọ́ rẹ̀ lọ́dún yìí àti ìbẹ̀rẹ̀ yọ. Báwo ìlú wa lọ́wọ́ rẹ̀ sọ́sì àpapọ̀ máa jẹ́ pẹ̀lú àṣẹ máa. Lovers all over the world, lérò wípé ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀. Ẹ rí bí kábíyèsí ẹ rí ipa ribiribi tán kó ní àárín ìlú. Ẹ rí pé ńgbà tí wọ́n dé ibi tí wọ́n ti fẹ́ kírun ọdún náà, ẹ rí pé àwọn èèyàn sá ń yọ̀ mọ́ wọn, àwọn èèyàn ń ṣàdúrà fún wọn because àwọn èèyàn lú wọn, wọ́n mọ rírì ipa tí wọ́n ń kó gẹ́gẹ́ bí ọba ìlú
láyé àtijọ́ sọ̀mí ni a máa ń gbọ́ láàfin, a kì í gbọ́ gbèrùmí, ṣùgbọ́n láyé òde ìsìn gbogbo nǹkan ó ti yí padà. Ọba aláyé gan ni tó ń tọ àárín ìlú lọ láti lọ fún àwọn èèyàn wọn ní oúnjẹ, láti lọ wo bí ìgbésí ayé, bí àwọn èèyàn ṣe ń gbé ìgbésí ayé sí. Ó lójú ọba tó lè ṣe lé. A kan sára sí kábíyèsí Olúwo ti ilẹ̀ Ìgbò, a kan sára sí wọn because téèyàn bá jó lórí, wọ́n ní kéèyàn ó kẹ́tà fún àwọn téèyàn bá ń ṣe ìjọba lé lórí. Bẹ́ẹ̀ ni wọ́n ní kéèyàn ó mójútó wọn nípa ìgbésí ayé, bí wọ́n ṣe ń gbé ìgbésí ayé sí, ṣé wọ́n róúnjẹ jẹ ni, ṣé wọ́n ń gbégbé àlàáfíà ni, gbogbo ẹ̀ ni wọ́n ní téèyàn bá ti jẹ́ adarí ni kéèyàn ó mójútó nípa àwọn téèyàn bá ń ṣe ìjọba lé lórí. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel, ẹ bá wa subscribe, ẹ bá wa likes, ẹ dẹ̀ bá wa comment. So we love you all. Thanks for watching.